ẹjọ́ ọ̀hún láti fi òfin de àwọn àjọ kan pàápàá jù àjọ VIO láti má lè máa ṣe àyẹ̀wò ìwé ọkọ̀ mọ́ àti fífi ọwọ́ òfin mú àwọn ọkọ̀ eléyìí tó bá tàpá sí òfin tàbí tíwèé rẹ̀ ò pé o. Báyìí ni ìjọba ìpínlẹ̀ Èkó ti wá sọ̀rọ̀ bóde. Wọ́n ní lótìtọ́ àti lódodo ìgbésẹ̀ eléyìí tí wọ́n gbé ìgbésẹ̀ tó dání. Wọ́n ní ṣùgbọ́n àlá ń bẹ o nítorí wípé ohun gbogbo ló ní àlàkalẹ̀ lábẹ́ òfin. Wọ́n ní ilé ẹjọ́ gíga ọ̀hún tó dá ẹjọ́ náà nílùú Àbújá nínú ọ̀sẹ̀ eléyìí tá a wà nínú rẹ̀ yìí. Wọ́n ní olúfimọ́ ni ò pé ìlú Àbújá nìkan ni kí wọ́n fimọ́ àti wípé ìdájọ́ ilé ẹjọ́ náà tó wá láti ìlú Àbújá tí ṣolúlu orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ní àwọn ẹ̀ka wọn VIO tó ń bẹ nílùú Àbújá àti agbègbè rẹ̀ ní òfin ọ̀hún ló ṣiṣẹ́ fún o. Wọ́n ní ṣùgbọ́n ní ìpínlẹ̀ Èkó òfin ọ̀hún ò ṣiṣẹ́ o wípé àwọn VIO wọ́n ní ẹ̀tọ́ lábẹ́